jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má parí. bàbá oko sóòtù ti dé. Ìṣẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ṣe òun ìlú wa. Ọmọ tí Bàdé mi kì í yà. Ọmọ Yétúndé sanwó wa. Ọmọ Yétúndé. Kánádà làwọn yìí. Gbogbo ọmọ tí Bàdé lọ́wọ́. Ọmọ tí Bàdé jíjọ́ ṣẹ́bi ìwàlà o. Yorùbá bí Bàdé. Èèyàn bẹ̀rẹ̀ ní máa tètè. Èèyàn bẹ̀rẹ̀ ẹ̀dá mọ́nísàmì àgbẹ̀pà kọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Àwọn eléyìí nílùú London ni wọ́n ti wá bí. Bóyá gbogbo máa ṣe sọ̀rọ̀. Bàdé ló ní kí n ṣàmà ìyẹn. Èèyàn fẹ́ ní ikú bá ọ̀nà. Èèyàn ọmọ Èkó ẹ̀ bá mi kárẹ̀ mọ́. Ọmọ tí Bàdé kí àtọ̀wò ni kábíyèsí ẹ máa wò ó yẹ. Ẹ máa rọra. Ọmọ tí Bàdé ilé ló gbówó. Ẹlọ́bìnrin náwó, àwọn balùwẹ̀ nílùú lọ́nà ẹ̀là o. Àwọn olùkọ́ nílùú lọ́nà ẹ̀là o. Ẹlọ́bìnrin nílùú ọlọ́lá ó kárí. Ọmọ tí Bàdé nílùú ìyá. Àti Bàdé nílùú ìyá. Àti Bàdé nílùú ìyá. Bàbá mi sẹ̀gbẹ́ nítorí tí ó rẹ̀ sí lẹ́kún. Ọmọ tó rẹ̀ ya ẹ̀ lẹ́kún. Ọmọ tó rẹ̀ dáadí ẹ̀ lẹ́kún. Ọmọ náà tún sunkún mọ́ láéláéláé. Rẹ̀mí àlùkò àjọ wa ní Kánádà àwàjọ bẹ̀rẹ̀ sí ni o. Rẹ̀mí olórí rẹ̀ ní. Ọmọ ìgbòlú lè ṣà. Ẹ̀rọ àwọn ọmọ gbogbo ìgbẹ́jà odò máa ń panadà. Rẹ̀ sì ní lẹ́kún. Àbíbàdé máa wà láwo. Aláwo, 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 aláwo. Àbíbàdé máa wà láwo. Aláwo, 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 aláwo. Àbíbàdé máa wà láwo. Aláwo, 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 aláwo. Ọlọ́run bàbá ọkọ. Oríjìnà bàbá ọkọ. Ọkọ ìgbà.
tó ná mi lówó lọ́wọ́ fẹ̀dọ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ ra gbogbo gàrí elúbọ́ ọmọ olówó kúrú náà mo ti sọ Dísẹ́mbà tó ń bọ̀ ọjọ́ ńlá. Mo sọ Dísẹ́mbà tó ń bọ̀ ọjọ́ ńlá. Tó bá di Dísẹ́mbà tó ń bọ̀ ọjọ́ ńlá. Ní gbogbo ọdún káyókáyó. Àjọ máa ń relú ẹ̀fẹ̀ àjọ wọn lọ́pọ̀ ní. Ṣínà ẹ̀fẹ̀ alárọ̀ òkú kan dẹ̀dẹ̀. Ṣàyà ẹ̀fẹ̀ alárọ̀ òkú kan dẹ̀dẹ̀. Nígbà wọn sí àgbà pín. Ọlọ́jà kò jìyà bí ìfòkùn jọ sí àmúwọ̀ ìfẹ́. Ọ̀rẹ́ méjì tó fáyé lẹ̀ lọ láàrin ọdún kan síra wọn. Ọ̀rẹ́ méjì tó fáyé lẹ̀ lọ. Bíbù sáré wá wò àbúrò ní ìjọ mi. Èèyàn yóò bọ̀rọ̀ mi súnlẹ̀ ìmọ̀ràn náà. Àpò ayé sọ̀rọ̀ kan ni. Agbábí. Adéṣíyàn ló mọ ìyàn ìjọba. Àjọ wa nínú ìsinmi ìdílé ìṣúná. Àìṣeré náà ní bàbá ọgbọ́. Èjìrẹ́ èrè wà àṣekalẹ̀. Ọjà tí a dálẹ̀ yìí ó àdán kalẹ̀. Ẹ̀tọ́ jọ bí òyì làmì. Èèyàn Sàídì ìkúrú náà. Èèyàn Láọ́lá àti ìbù. Apá Ìṣàtù ní ìyá àmàlé. Mọ̀dà Àràbàtù Àìṣà. Màmá Dámi lọ́lá Àìṣà. Màmá Advat. Màmá Arfatu bèbí ìṣe. Àìṣà ń tọ́jú ẹ̀ fún mi. Òun ló tọ́jú Kùbánà. Àìṣà. Òun ló tọ́jú Kùbánà. Àìṣà. Òun ló tọ́jú Kùbánà. Gbogbo èrò tó lè kánná. Ẹ tọ́jú Kùbánà fún mi. Kí ni bẹ́ẹ̀ni màmá ẹ̀ ó lò bí kì ní kó ṣe? Kùbánà Kùbá. Ẹ wò wọn àwọn màlá ó ṣe é sí ìhù ní gbogbo. Àti péjì ọmọ Ìyẹ̀rú. Mo tún débi tán, mo tún rí Sẹ́ríkì Ngoma, Sàmánì Ngoma, ọ̀pọ̀ ọ̀mù. Ọmọ ti gádùn. Kúnlé, ajá máa lọ gba ìfẹ́ o, ajá máa lọ gba ìfẹ́. Dúdú ìkúlẹ̀wé, ajá máa lọ gba ìfẹ́. Ajá máa lọ gba ìfẹ́ o, ajá máa lọ gba ìfẹ́. Ajá máa lọ gba ìfẹ́ o, ajá máa lọ gba ìfẹ́. Dúdú ìkúlẹ̀wé, ajá máa lọ gba ìfẹ́. Táyé olúwo èjìrá ẹ̀ṣọ́fẹ́ ìwé lójú orogún. Kábíyèsí mo ṣí bìlà. Èmi ò gbájú sọ́ọ̀bà mi ò dìgbà. Ìdẹ́bí ìgbélégbélé kí n parí káyé.
jábí dùn lọ́mọ èjì rẹ̀ ara àṣọ́kọ̀ ní mi lójú orogún ìwọ̀nà lójú ìyá ẹ̀. Mo ní bẹ́ẹ̀rẹ̀ lẹ́ẹ̀nà mi tí ń padà sẹ́yìn kó padà ní ó ní mẹ́rin. Mo wá ní láyé olúwo sílédé ó fi mú kéde ó má làbá. Mo lè tó ojúmọ́ lòún dání ó wá sọ fún mi pé ó ní aláwọ̀ mẹ́ta mẹ́rin náà rẹ̀ dùn mọ́ ó ní mẹ́rin mẹ́ta lọ̀rẹ́ dùn mọ́ o ṣùgbọ́n ní bàbá lábò òṣìṣẹ́ rẹ̀ papọ̀ ó dàbí ẹni kan bèjì omi sí ó dàbí ẹni kan bèjì omi sí ó dàbí ẹni kan bèjì omi sí ní bàbá lábò òṣìṣẹ́ rẹ̀ papọ̀ ó dàbí ẹni kan bèjì omi sí. ọmọ olúgbò là àjà ṣeun. Ẹ̀wọ̀n bọ́ọ̀bù wo náwó ọmọ bàbá arábíà. Ọkọ ọmọ bàbá arábíà. Àbúrò Jùmí ìyá ọmọ Jùmí ọmọ Kúndí. Ọmọ alájà àjíǹde lórí ọmọ ọmọ bàbá arábíà. Ọmọ Gani òbí òsì láyé mọ́. Ọmọ bàbá mi ló. Lọ́lẹ̀ wájú lórí lówó, àbúrò yìí ń fọ́. Bàbá oní gíláàsì lárí wájú. Ìfọ́rẹ́ àṣà òfin omi lówó. Ọ̀pọ̀ ọmọ, ọ̀pọ̀ ọmọ, ọ̀pọ̀ ọmọ, ọ̀pọ̀ ọmọ, ọ̀pọ̀ ọmọ, ọ̀pọ̀ ọmọ. Sulia con ayé sọ̀rọ̀ kan ni, Big Mac kan Canada kan ni. Sulia con ayé sọ̀rọ̀ kan, Big Mac kan Canada kan. Consultant gbogbo Canada. Consultant gbogbo Canada. Ẹ̀gbọ́n mi lè yìnyín pé ọ̀gbà ní mọ̀dé ọmọmọdé ń gbéra wọn. Kẹ́ni bí báwọn ọ̀yà bá fẹ́ràn obìnrin ẹ̀ má bà wí orí ti ilé wa ni. Ọmọ ònàmọ mẹ́yà òfọ́mọ fẹ́ yà ó fọ́mọ ó fẹ́ yà ó rojú ẹnu ẹ̀ ó járe. Ìyá ń gbà wájú ilé wọlé ọmọ ń gbọ́ ìkúlé ìyá ń gbọ́ owó rẹ̀ ọmọ ẹ̀ ń gbà. Ọba ní mọ̀dé ọmọ ìwẹ́lẹ́ ọmọ ìwẹ́lẹ́ ọmọ àjẹjì ọba mọ́rin ọ̀gárì amẹ́jì sọ́ọ̀gbìn ọmọ tàgbàtà ọmọ lẹ́kọ́ lẹ́dùnbà. Ọyá òbí là ń bọ̀ lọ́ba. Kóró wá là ń bọ̀ lọ́ba. Kóró wá. Ìṣàgáwọ́ ló mú mi ní ìjọba ìjọba.
Mama Toyibu, Mama Jasmine. Ajamodi lọ sùn mi, ìṣàgá olóhùn mi, gbogbo akílẹ̀ ìjẹ̀bù. Mo mọ̀ pé ẹ máa wáyé ọdún léyà. Kéèdì. Gbogbo akílẹ̀ ò bá lọ sí Nàìjíríà lọ́dún kan. Nínú iléyà wọn nínú iléyà, àbí tó bá wọn lè jọ̀bù nínú iléyà. Orí nínú iléyà wọ̀ nínú iléyà. Nínú iléyà wọ̀ nínú iléyà. Àbí tó bá wọn lè jọ̀bù nínú iléyà. Mọ̀ní. Bóyá kí ọmọdé yé túndé, kéye túndé. Èèyàn sẹ̀ ní ọba tí ọmọdé yé túndé. Èèyàn àti ìyàbọ̀ ọmọdé yé túndé. Bílíkì mẹ́rẹ̀. Ọmọge yé túndé. Bílíkì. Ọmọge yé túndé. Ìtúndé ọmọdé yé túndé. Onílé ọmọdé yé túndé. Onílé adé ọmọdé yé túndé. Onílé ọmọdé yé túndé. Onílé ọmọdé yé túndé. Ó náwó lọ́wọ́ ọmọ nígbà tó ń náwó. Àjàbá tí wọ́n lọ. Màmá nìyẹn. Ẹ̀ẹ́dẹ̀ gbígbà lára ọ̀pọ̀ lọ́dà lọ́dà bẹ́ẹ̀ òṣìṣẹ́. Starboy, ṣèlú ẹni máa ń lé. Ọmọ Akínbádé náwó, Akínbádé kì í rí ayé ìmọ̀lẹ̀ gangan. Ayé Akínbádé ò ṣe mọ́ dúpẹ́.
Yéṣu lọ́dọ̀ kì í ní àyà tí máa dé. Akínbádé ọmọ London, ọmọ Manchester. Ṣé yẹ kó rí mi kó tún máa rojú owó níná? Gbogbo owó tó ń ná tèmi ní. Àṣìṣà ṣe bóyá ṣẹ̀fíù ló fi wá Canada. Fún mi ní pálí kan. Ó yá tó ń bì kan sí. $200 ṣọ́pọ̀ jù ní Àṣìṣà. Wọ́n wò ẹ́ o, wọ́n sọ pé ò láhùn, ẹ̀rọ Àṣìṣà ò láhùn. Ẹgbẹ́ náà Bùkádà. Káyọ̀ mi ò ní bọ́ Àṣìṣà sínú pọ́kẹ́tì o. Owó ọmọ ni. Ọdẹ májà ní bàbá, orí ẹ lọ́dún, parí ẹ lọ́dún tó ń bọ̀. Àkàlà ó pọ́n mi lé, ọlọ́run wọ́n pọ́n lé, ó fún mi lówó, ìwọ́ wo. Lásìkò ìdíjí tó mọ mi jẹ́ ìléyà, ó wá wọ́n ọ̀lẹ́ sí mi, torí igbó ní bákábáká sórí, ìdìbò tí ó fi ọjọ́ ọ̀kan ọ̀sán. A ti gbà fún ọ̀sán, ìjọba ní ọdún máa gbé gbégbégbé, ìjọba ní kíkẹ́kẹ́ máa tẹ̀lé tẹ̀tẹ̀tẹ̀. Ìjọba ní kíkẹ́ máa tẹ̀lé owó orí rẹ̀ sí pẹ̀lú. Ìlú tán ò fẹ́, ibẹ̀ ló máa ti lówó, ibẹ̀ ló máa ti lọ́lá. Ìlú ẹ̀jẹ̀jì tí kìí ṣe olú bàbá rẹ̀, tí kìí ṣe olú bàbá rẹ̀, ibẹ̀ ló máa ti lọ́lá, ibẹ̀ ló máa ti lówó. Erélú ayé mojúbà ni, ìyálóde ayé mojúbà ni. Àgbàgbà mẹ́ta, wọ́n ti gbà bàbà mẹ́ta, báyé bá ń pín fún. Ayé òní pín ìbá ẹ̀, báyé bá ń kówó. Òun ni wọ́n pín ìfún ẹ̀, ẹ̀sẹ̀ tẹ́ báyé bá ń pín fún. Ayé òní pín ìbá ẹ̀, báyé bá ń kówó. Òun ni wọ́n pín ìfún ẹ̀, pípọ̀ báyé bá ń pín fún. Ayé òní pín ìfún ẹ̀, báyé bá ń pọ̀nà. Ní Canada báyé bá ń pẹ́ wọ̀. Ayé òní pín ìfún ẹ̀, ọmọ kówó ni wọ́n fi fún ẹ̀. Ọmọ aláṣẹ́gbà, báyé bá ń pín fún. Ayé kó má pín, kò ẹ́ o. Wọ́n bá ń kówó ní kàn pín. Ọ̀rẹ́ fẹ́. Báyé bá ń pẹ́jọ́. Ayé ní pín kàn mí o. Wọ́n bá ń kówó ní kàn pín. Kàn mí mú un fẹ́. Báyé bá ń bá bùkù. Ayé ò ní pín kàn mí o. Wọ́n bá ń kówó ní kàn pín. Kàn mí mú un fẹ́. Àṣìṣe báyé bá ń pọ̀n. Ayé ò ní pín kàn wá o. Wọ́n bá ń kówó ní kàn pín. Kàn mí mú un fẹ́. Fọláṣe àbánáwó, òun jẹun ọmọ ní. Bẹ́sùn tí bá náwó, òun jẹun ọmọ ní. Kàbárábíà, àwọn tó mọ̀ mí rè láti kékeré. 24/7 ní Canada. Wọ́n mọ̀ gbà tí mo ti wà, tí mo ti ń fowó ṣeré. Tí mẹ́ta gbé owó sọ́wọ́ wọn láti kékeré. Ìgbà tó sálẹ̀ ní 3,000 ni mo ti ń ralẹ̀ tí mo ti ń kọ́lé. Ọ̀rọ̀ social media òun kọ́ là ń sọ. Ọ̀rọ̀ social media òun kọ́ là ń sọ. Social media a máa pa tí lórí ìyẹlẹ́lẹ́. Lágbájá kan, ó náwó jù lágbájá kan.
olórí tí o ní mílíọ̀nù lọ́wọ́ ká ní bílíọ̀nìyà ní social media òun làwọn ń jẹ ẹni bá lówó lọ́wọ́ kì í fẹ́